Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi bí a ṣe gbọ́ ò wọ́n ní àǹtí wa fashion wọ́n ní wọ́n banújẹ́ o nígbà tí bàbá àwọn erin ńlá ní kí wọ́n padà lọ sí olórí mansion èyí tí kábíyèsí rà fún wọn pé wọ́n lè gbé inú palace àlejò bí a ṣe gbọ́ ò. Ẹ mọ̀ pé gbogbo àwọn èèyàn ló ti ń béèrè pé lẹ́yìn ìgbà tí àǹtí wa gbé ọmọ wọnú palace tí kábíyèsí welcome àwọn ọmọ yẹn sí inú palace wọn tí wọ́n fi ìlẹ̀kẹ̀ iyùn sí wọn lọ́wọ́ bí ọmọọba wípé ṣé inú pálásì kábíyèsí ni wọ́n máa gbé. Ṣùgbọ́n bàbá wẹ̀rìn ńlá wọ́n sọ̀rọ̀ wọ́n ní kò sí olórí kankan tó máa bá àwọn àti ìyàwó àwọn gbé inú ààfin àwọn yàtọ̀ sí Dr. Elizabeth. Kí ló dé tó yẹ pé Dr. Elizabeth nìkan ni kábíyèsí fi sílẹ̀ láti bá wọn gbé inú palace? Wọ́n ní Queen Naomi ló ní àwọn fẹ́ bẹ́ẹ̀. So ìtorí ẹ̀ ni ó fi jẹ́ wípé gbogbo àwọn olórí yìí ń bínú wípé kí ló dé tó yẹ pé orí tí Dr. Elizabeth ní àwọn ò ní. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bàbá wa ní lẹ́yìn ìgbà tí wọ́n ti welcome àwọn ọmọ yìí sí inú ààfin sí inú palace bí ọmọọba ẹ̀yin náà ṣàrí ìgbà tán gbé wọn wọ inú ìgbàlẹ̀ tí wọ́n dẹ̀ fi ìlẹ̀kẹ̀ iyùn sí wọn lọ́wọ́. Ìgbà yẹn ni wọ́n tó wá ń dù àwọn ọmọ yẹn fún ìyá wọn. So wọ́n ní ìgbà tí wọ́n dẹ̀ ti ṣe gbogbo ayẹyẹ ìtàn tí ayẹyẹ ti kásẹ̀ ńlẹ̀ wọ́n nínú àǹtí wo ò dùn. Wọ́n ní màmá àǹtí wa ní kó calm down wípé kí ló le tó yẹn wípé ṣe bí ilé kábíyèsí náà níbi tán ní kán lọ wípé so wípé kán move ẹrù ẹ̀. Wọ́n tiẹ̀ ní wọ́n ti ń pack ẹrù ẹ̀ wọ́n náà ti ń pack ẹrù ẹ̀ wọ́n ní kábíyèsí ní kán má ti pack ẹrù ẹ̀ o wípé torí olórí mansion ló ń lọ kò ń ṣe inú ààfin àwọn ló ń bọ̀. Nǹkan tá a gbọ́ tán ní bàbá wẹ̀rìn ńlá sọ allegedly nìyẹn bí a ṣe gbọ́. Ẹ mọ̀ pé every time la máa ń mú update wá fún yín. Wọ́n ní àǹtí wa church ní àwọn ti mọ̀ pé olórí mansion ni ó máa lọ wípé ṣùgbọ́n àǹtí wa fashion ò kí ń gbọ́ràn. Wọ́n ní nǹkan tí àǹtí wa church sọ nìyẹn ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly o. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment tẹ̀ ń like tẹ̀ ń share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Bí a ṣe gbọ́ nìyẹn tí wọ́n ní bàbá wẹ̀rìn ńlá ní kí àǹtí wa fashion kí ó gba olórí quarters lọ. Wọ́n ní gbogbo ìgbà tí wọ́n fi ń ṣe ayẹyẹ yìí wọ́n nínú àǹtí wo ò dùn. Wọ́n ní ṣe làǹtí wa lejú. Wọ́n ló frown ni. Wọ́n ní kì í ṣe bó ṣe máa ń ṣe tó máa ń ṣe ayẹyẹ ló ṣe ń ṣe. Wọ́n ló kàn lejú ni. Wọ́n ní àwọn èèyàn gan àwọn ará àta gan mọ̀ pé nǹkan kan ń ṣe àǹtí wa fashion. Wọ́n ní ìgbà tó ti gbọ́ ní òsì yẹn tó ti mọ̀ pé òun ò ní dúró sí inú palace. Wọ́n ní àtìgbà yẹn nínú ẹ̀ ò ti dùn nínú ẹ̀ ti bàjẹ́. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn allegedly. So wọ́n ní kábíyèsí ní àwọn àti ìyàwó àwọn loving wife àwọn Queen Naomi ìyá Tadé ní káwò làwọn jọ máa wà nínú ààfin o àti Dr. Elizabeth bí a ṣe gbọ́ nìyẹn tí wọ́n ní bàbá wẹ̀rìn ńlá sọ. Wọ́n ní kí gbogbo àwo ló kí wọ́n gba olórí quarters lọ pé ibi tí àwọn fẹ́ kí wọ́n wà nìyẹn. Nǹkan tá a gbọ́ nìyẹn o.
tó ní bàbá wa sọ, bàbá wa Ọ̀nìrìṣà Adéyẹyè Ògúnwùsì. Kábíyèsí, mo wólẹ̀ forí adé o. Ẹ̀yin èèyàn lé, ẹ mọ̀ pé kábíyèsí ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré rárá. Mo dẹ̀ dúpẹ́ nítorí pé Queen Naomi wọ́n act maturely lórí ọ̀rọ̀ yìí pé àwọn ọmọ yìí ọmọ kábíyèsí ni wọ́n, kí kábíyèsí jẹ́ kí wọ́n ṣe welcoming back to the palace fún un. Gbogbo wa náà lè la rí, gbogbo ayé lórí pé wọ́n ti gbé àwọn ọmọ wọnú palace, wọ́n ti fi ìlẹ̀kẹ̀ ọmọ ọba, wọ́n ti fi sí wọn lọ́wọ́ àtẹsẹ̀, ọ̀rọ̀ ló bá tán. So ní ìsìn gbogbo àwọn tó ń pariwo Queen Naomi ò fẹ́ kán gbọ́mọ wọnú palace, gbogbo yẹn ẹ̀dẹ̀ máa dákẹ́. Queen Naomi ò ní problem pẹ̀lú anybody. Àwọn olórí yìí ló ní problem pẹ̀lú Queen Naomi. Ẹ mọ̀ pé Queen Naomi jẹ́jẹ́ wọn náà lọ, wọn ò rányàn, wọn ò rí téèyàn rò ju pé kí wọ́n gbàdúrà lọ́kàn dẹ̀ jèrè ọkàn. Ṣùgbọ́n àwọn olórí yìí àwọn náà ní problem pẹ̀lú Queen Naomi. Ẹ wo ìgbésẹ̀ tí Queen Naomi gbé lórí ọ̀rọ̀ àǹtí wa fashion. Létà ló lọ dúpẹ́ lọ́wọ́ wọn náà, torí tí ò bá ń ṣe ti Queen Naomi ó máa ṣe wà ń ta pẹ̀lú àwọn ọmọ yẹn. Wọn ò ní wọnú palace kábíyèsí. Ṣùgbọ́n kí ni Queen Naomi fẹ́ gain nígbà tí wọ́n bá fi àwọn ọmọ yẹn síta? Àwọn ọmọ yẹn ò ṣe anybody now. Wọ́n wá sáyé tiwọn láti wá jayé orí wọn ni. Wọn ò dẹ̀ ní kéèyàn kankan má wọn wá sáyé. Kábíyèsí ló gbé wọn wá sáyé. Because tí wọ́n bá lọ bá àǹtí wa fashion, wọn ò ní bí àwọn ọmọ yìí. So ìgbà tí wọ́n dẹ̀ ti bí wọn, wọ́n ní láti ṣojúṣe wọn gẹ́gẹ́ bí bàbá fún àwọn ọmọ yìí. Èyí tá a dẹ̀ mọ̀ pé kábíyèsí ń ṣe ju bá a ṣe lérò lọ. Kábíyèsí like ọmọ, wọ́n dẹ̀ máa ń tọ́jú àwọn ọmọ wọn. Ọjọ́ wo lẹ gbọ́ pé ọmọ kan jáde rí tó ní bàbá òun fìyà jẹun o, kábíyèsí ò tọ́jú òun o, kò ṣẹlẹ̀ rí. So ìtorí ẹ̀ lẹ fi rí gbogbo àwọn obìnrin tipátipá tó fẹ́ bímọ fún kábíyèsí. Tó rán mọ̀ pé kábíyèsí ọba aláàánú ni wọ́n. Ọba tó mọ iyì ọmọ òun ni kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré o. Ṣùgbọ́n nǹkan tó máa dùn Queen Naomi nínú òun ni bàbá Awẹ̀rin ńlá ń ṣe. Nǹkan tó máa jẹ́ kán ní ìfọ̀kànbalẹ̀ òun ni bàbá Awẹ̀rin ńlá ń ṣe. Torí ẹ̀ ní kábíyèsí fi ní kò sí obìnrin kankan nínú àwọn ìyàwó táwọn fẹ́ tó máa bá Queen Naomi gbé àfi Dr. Elizabeth, torí àwọn gangan náà ní kí Dr. Elizabeth wà nínú palace nítorí activity palace ti pọ̀ jù. Queen Naomi àwọn ni kò lè dá ojú kọ́. So ìdí ẹ̀ ní tí Dr. Elizabeth fi wà nínú palace. Àní ẹ̀yin náà mọ̀ pé Dr. Elizabeth èèyàn jẹ́jẹ́ ni wọ́n ráyè wà láwọn ráyè ẹjọ́, wọn ráyè nǹkan máa fa wàhálà. Wọ́n dẹ̀ múnú kábíyèsí dùn. Wọ́n dẹ̀ múnú Queen Naomi náà dùn. Wọ́n dẹ̀ yájú sí Queen Naomi. So ẹ̀yin èèyàn lé bá ṣe gbọ́ update, a ní ká sáré mú wá fún yín. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú kábíyèsí, á wà pẹ̀lú Queen Naomi o, á dẹ̀ wà pẹ̀lú Dr. Elizabeth. Àwọn ọmọ tí àǹtí wa fashion náà bí, Ọlọ́run á bá a tọ́jú wọn o. Wọ́n á dàgbà lágbára Ọlọ́run. Torí abiyamọ làwa náà. Àwa náà dẹ̀ máa ń gbàdúrà. So a dẹ̀ lè rí nǹkan tí ò da ká wá máa sọ lórí channel yìí. So ti yẹ yín nǹkan tó da òun ni kábíyèsí ṣe. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí nítorí pé wọ́n ṣe bí bàbá fún àǹtí wa fashion. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́. Tí a bá tún gbọ́ mọ́ update a máa mú wá fún yín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo ẹ̀yin ó subscribers àti new subscribers, a dúpẹ́ àtún ọpẹ́ dá. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń share, tẹ́ ń like, tẹ́ ń comment, gbogbo ẹ̀ la rí pátápátá. A dẹ̀ dúpẹ́. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.